إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته akí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí alàdàwátù tí à ń bá lọ ibi tá a dé náà ni huruful fi'l so inshallah tá a bá dojú pátákó wa ṣàlàyé dáadáa huruful fi'l àwọn aráàfin fi'lu thalathun mẹ́ta ni o alákọ̀ọ́kọ́ fa'ul fi'l ẹlẹ́ẹ̀kejì ainul fi'l ẹlẹ́ẹ̀kẹta òun náà ni lamul fi'l wàmìsáàlùhà fil-wasl àmápèjúwe rẹ̀ ní òṣùwọ̀n ó ní pé gbogbo èdè lábáwá tẹ́ bá ti rí bẹ́yẹ́ pé ìpìlẹ̀ náà ni fáìlù ó ṣe ó ti ṣe ọ̀rọ̀ ìṣe tẹ́ wá rí fáwọ̀ alákọ̀ọ́kọ́ yẹn ó dúró fún fáwùl fi'l áínú ẹlẹ́ẹ̀kejì ó dúró fún áínul fi'l láàmù ẹlẹ́ẹ̀kẹta yẹn dúró fún láàmùl fi'l wàmìsáàlùhà fil-mawzūn àpèjúwe rẹ̀ nìyí nígbà tá a fi wọ́n tá a dojú ẹ̀kọ́ fa'ala so tẹ́bá rí lápèjúwe sí dhahaba so dha ó dúró fún fa'ul fi'l ha ó dúró fún ainul fi'l bá ó dúró fún ba'ul fi'l lamul fi'l bákan náà jalasa akala wa ma ashbaha dhalik so inshallah a lọ sí ojú pátákó láti lọ ṣàlàyé rẹ̀ dáadáa náà. So gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé síwájú so ìtàn gbà lérò pẹ̀lú fa'ul fi'l ainul fi'l lamul fi'l òun náà ni pé ìpìlẹ̀ èdè lárúbáwá ìpìlẹ̀ wọn òun náà ni ó ti ṣe àwọn fíìlù tá a ṣàlàyé síwájú fáà níbẹ̀ báyìí nísìn ó dúró fún fa'ul fi'l òun ló dúró fún tẹwárí áínú ní ibẹ̀ ó dúró fún ainul fi'l tí eléyìí dúró fún lamul fi'l so nǹkan tí a wá mú wá lápèjúwe ní pé lápèjúwe sí a bá mú dhahaba so dhahaba ìgbà náà mọ rí nídìí lábáwá ó ń bẹ́nu ìwé tí a fi ń kẹ́kọ̀ọ́ náà so dha náà bá lápèjúwe ó dúró fún fa'ul fi'l so áínù náà bá dúró fún ainul fi'l tí bá náà dúró fún lamul fi'l so lápèjúwe ẹlẹ́ẹ̀kejì jalasa so jímù ó dúró fún fa'ul fi'l láàmù ó dúró fún ainul fi'l tí sin náà dúró fún lamul fi'l so àwọn nǹkan tí a fẹ́ kọ́ ní bíbá nìyẹn so ẹ jẹ́ ká há òun náà torí pé tá bá ti déwájú a ní láǹfààní pé ká máa ṣàlàyé yìí mọ́ so ló jẹ́ pé a gbọ́dọ̀ sọ nínú ẹ̀kọ́ wa náà a lè gbogbo ẹ̀ inshallah.
af'al min haythu al-wad' qisman. Àwọn ọ̀rọ̀ ìṣèyí ní ìpìlẹ̀ gbígbé kalẹ̀ rẹ̀ táwọn Lárúbáwá gbé kalẹ̀ pín sí méjì. So alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òhun náà ni as-sahiha. So á ṣàlàyé rẹ̀ bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òhun náà ni al-mu'talla. As-sahiha àmọ́ sahih ń tiẹ̀ o hiya ma khalat ahrufuha min hurufil illa wa hiya al-alif wal-waw wal-ya. So tẹ́ a bá gbàgbé gẹ́gẹ́ bá a ṣe kọ síwájú nípa àwọn huruful illa, so ìwúlò rẹ̀ ló ti ń jáde yìí. Ó ní n tán ń pè ní sahiha òhun ni tó jẹ́ wí pé àwọn áráfi fíìlù rẹ̀ tá a ṣàlàyé síwájú yìí, fáwùl fi'l, ainul fi'l, lámul fi'l, mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò là kúrò ní, yóò pa sófo, yóò là kúrò níbi kó ní alif wá ya, yóò là kúrò níbi kó ní àwọn huruful illa táwa náà ti kọ́ yẹn. So ìyẹn ti as-sahiha. So definition ẹlẹ́ẹ̀kejì òhun náà ni al-mu'talla. Hiya ma la taslamu ahrufuha min al-illa. Òhun ni àwọn fíìlù, àwọn ọ̀rọ̀ ìṣe tó já sí pé kí ni o, fáwùl fi'l, ainul fi'l, lámul fi'l rẹ̀, ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó máa ní árafi aláwọ̀. Yàní pé àwọn árafi fíìlù rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò ní là kúrò níbi árafi aláwọ̀. So nǹkan tí ó wà ńbẹ̀ nìyẹn. So inshallah á lọ ju ojú pátákó ká fi lè ṣàlàyé. Á lọ sí ojú pátákó ká fi lè ṣe àlàyé kékeré nípa rẹ̀ sí. Now gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe síwájú nípa as-sahiha, á rí pé tá a bá wo dhahaba tí a kọ lẹ́ẹ̀kan yìí, dhahaba tí a kọ lẹ́ẹ̀kan yìí, ẹ rí pé tẹ́ bá wo fáwùl fi'l ẹ̀, ẹ rí pé kò sí alif wá ya ńbẹ̀. Bákan náà ni ainul fi'l, bákan náà ni lámul fi'l. Tá a bá tún wo jalasa yìí náà bákan náà, á rí pé bákan náà ni òun náà. So jímù, láàmù àti sin ẹ rí pé kò sí ńbẹ̀. So àwọn tó bá ti rí báyìí, àwọn ti kó sí under af'alu sahiha. Àwọn áráfi tó lálàáfíà kúrò níbi árafi aláwọ̀. So àpèjúwe tí ó wá jẹ́ ẹlẹ́ẹ̀kejì òhun ni pé lápèjúwe nísìnyí, so lápèjúwe àwọn ti mu'talla yẹn, òhun lápèjúwe bóyá ká sọ báyìí pé qala. So ẹ rí tẹ́ bá wòó ẹ rí pé álífù yìí nísìnyí, so ó ti jẹ́ árafi aláwọ̀. Lápèjúwe nísìnyí nàwá, so ẹ rí pé níbí báyìí náà árafi aláwọ̀ méjì ti wà ńbẹ̀, ìyẹn náà ni wáù àti yá. So irú àwọn yẹn ń tiẹ̀ wọ́n máa wà ní agbọnrin al-af'alu al-mu'talla. So inshallah, so n tó wá ṣẹlẹ̀ ńbẹ̀ ni wí pé àwọn af'alu sahiha yẹn ó pín sí mẹ́ta, àwọn mu'talla ó pín sí mẹ́rin. Ibẹ̀ ni á ti tún bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa ní next class. So inshallah. Naam. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.